aláṣejù àáfàá súnà ó mà ti padà torí bomi gbóná aláṣejù rẹ̀ ti ṣetẹ́ sáàfàá súnà ti gbàgbé orin àṣàkẹ́ ni tó sọ pé tí wọ́n bá bu gáàrẹ̀ ò yàgbà fọ́lọ́hún tí wọ́n bá bu gáàrẹ̀ ò yàgbà fọ́lọ́hún. Them never see me coming, see me coming, the big one is coming. Ó gbé kìíní jáde wọ́n ń fọlọ́pàá wá kiri ǹjẹ́ ló tún yẹ kó gbé kejì jáde débi pé wọ́n wàá rà mú wàhálà ti dé bá àáfàá súnà báyìí wàhálà wo ló dé bá àfi kó yá tètè lọ gba lọ́ọ̀yà tó gbóná girigiri káwọn ẹbí rẹ̀ ó sì tètè dáwó jọ ẹ farabalẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fi nǹkan kan hàn yín ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí níkànnì ayélujára ṣùgbọ́n kí n kọ́kọ́ nǹkan kan wà ń bẹ̀ tẹ́yìn ò tí ì rí ẹ jẹ́ n kọ́kọ́ kà á fún yín kí n tó wá ṣàlàyé àwọn nǹkan kan ọlọ́run mọ́jà àáfàá súnà ọlọ́run mọ́jà ọpẹ́ lẹ́wọ̀n kùjé. àwọn iléeṣẹ́ ọlọ́pàá lálàgbọ́n wọ́n ti kọ̀wé sí àáfàá súnà ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ ẹ jẹ́ n kọ́kọ́ kà á fún yín. wọ́n ní láti iléeṣẹ́ ọlọ́pàá lálàgbọ́n Mr. Saheed Tóyìnbó tí orúkọ rẹ̀ ń jẹ́ àáfàá súnà wọ́n sọ àdírẹ́sì wọn ní letter of invitation ṣé letter invitation ni àbí wọ́n fẹ́ ti àáfàá súnà mọ́lé ẹ̀jẹ̀ àjọká kẹ́ ẹ gbọ́ dáadáa. When the First Criminal Investigation Department Annex Lagos is currently investigating the case of cyber-talking, defamation of character, invasion of privacy, and conduct likely to cause breach of peace. Sẹ́yìn náà kọ́kọ́ rí i pé Department of Criminal Case ni wọ́n gbẹ́jọ́ àáfàá súnà lọ. Ẹ máa bá mi ká lọ. Wọ́n ti wá sẹ̀ǹdẹ̀ wọ́n láwọn investigate lọ́wọ́ in which the need to get certain clarification from you has been imperative. Wọ́n láwọn fẹ́ fi ọ̀rọ̀ wá àáfàá súnà àwọn fẹ́ fi wá lẹ́nu wò. In view of this, lórí èyí, it is requested that you kindly report at the First Criminal Investigation Department Annex. Wọ́n nítorí èyí káàfàá súnà kó gbéra rẹ̀ gidi gan kó lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lálàgbọ́n kó lọ farahàn. Ìkòyí Lagos wọ́n wá sọ àdírẹ́sì ibi tí ó lọ. Wọ́n ní lónìí eyín 24 ní ẹni káàfàá súnà wá àáfàá súnà alágbọ̀n mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ á máa kà lọ. Wọ́n ní on your arrival tó o bá ti dé you are to meet with O&C Team A of General Investigation Section GI who will attend to you. Wọ́n ti sọ ibi tí ó lọ Team A àwọn tí wọ́n sì lé wọ́n lè na ẹ̀jẹ̀ á máa bá lọ mọ̀ ń bọ̀ ibi kankan là ń lọ o. Wọ́n ní this is a fact finding mission. Wọ́n ní a fẹ́ gbọ́ ìtí yóòdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbọ́ which is in pursuant to the investigative power confined on Nigerian police by combined provision of Section 204 of the Constitution of the Federal Republic of Nigeria 99 as amended. Wọ́n ti sọ wọ́n ní Section 204 ní ó fáwọn láṣẹ láti lè invite àáfàá súnà kó wá sọ tẹnu ẹ̀ kó wá fìdí òdodo múlẹ̀ lórí voice note tó gbé jáde. Ẹ má gbàgbé ibì kan mo là ń lọ ẹ̀yin ẹ ṣàfarabalẹ̀ ẹ máa bá mi ká lọ. Your presence is therefore to assist in advancing the cause of criminal justice delivery and firmness. Ẹ̀rí pé ń sàn dákọ̀ criminal tí í ṣe wípé criminal offence ni àáfàá súnà ló ti bọ́ra rẹ̀ lọ́rùn. Bó làáfàá súnà ó sì bọ́ ń bẹ ẹ̀yin ẹ ṣàfarabalẹ̀. Wọ́n ní be advised that you are at liability to come along with your attorney
wọ́n ní kó mú lọ́ọ̀yà rẹ̀ tó gbójú gbóná kó mú lọ́wọ́ wọ́n tó advice ẹni o ṣùgbọ́n tó bá ní lọ́ọ̀yà o lè máa dábọ̀. Àáfàá Súnà Alágbọ̀n ẹ ṣáàjì àmàkà lọ. While we await your quick response, accept the esteemed regard of the Assistant Inspector General of Police, FCID, Annex, Alágbọ̀n Close, Lagos. Wọ́n ní gẹ́gẹ́ bá a ṣe ń wò pé ọ wà lónìí, wọ́n ní kó accept ìntàwọn rí. Ẹ wá mọ ibi tí mo wá là ń lọ. Ẹ̀yin náà ti rí invitation letter tí wọ́n fi pe àáfàá Súnà tí wọ́n sì ní kó mú lọ́ọ̀yà wá láti iléeṣẹ́ ọlọ́pàá sí àáfàá Súnà. Ṣùgbọ́n nǹkan kan wá wà níbi lẹ́tà yẹn tó jẹ́ wípé wọn ò já mọ̀ bóyá Saheed Òṣùpá tí voice note ẹ̀ tó gbé jáde ló kọ̀wé sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n bóun invite ẹ̀, tàbí àáfàá Jamiu Àmì Ọlọ́run tó jẹ́ wípé ó ní pé tí nǹkan kan bá sòun àmì Ọlọ́run ni ẹ mú. Ta ló wá ń fọlọ́pàá wá àáfàá Súnà káàkiri? Àti pé tá a bá ní àwò dáadáa, ẹ já wo ẹ̀ṣẹ̀ tá àáfàá Súnà ṣẹ̀. Ǹjẹ́ láà lè sọ wípé lábẹ́ òfin tàbí ẹjá mọ̀jà àti ẹ̀ tí lọ̀rọ̀ tòfin tó wá àwọn èso lófin ń bí, ṣùgbọ́n ẹjá gbé sí ọ̀rọ̀ làákàyè. Àkọ́sà àáfàá Súnà ṣe dà. Ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjẹ́ bá tẹ subscribe button sórí YouTube channel yìí, pìtìpìtì ayé kò mà ní bá wa, a ò ní ṣẹ̀wọ̀n lálàgbọ̀n, ẹjá máa bètò lọ. Ǹjẹ́ ló bọ́pọlọ mu bí? Ká tiẹ̀ wá sọ pé ìjáde orin ìdòwe. Ǹjẹ́ ló dá bá àáfàá Súnà bó ṣe fi voice note òun àti Saheed Òṣùpá bó ṣe fi síkànnì ayélujára? Àwọn kan ló dá, àwọn kan ní ọ̀dà. Òun náà sì ti kọ àwọn ọ̀rọ̀ kan síkànnì ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí. Ẹ jẹ́ n ka àwọn nǹkan kọ̀ọ̀kan tí àáfàá Súnà náà fi síkànnì ayélujára. Àáfàá Súnà fi fọ́tò méjì síbẹ̀. Ó pè kan ó ní rich man, ó pè kan ó ní poor man. Níbi rich man ó yanu tí í ṣe wípé ó sì fi etí síbẹ̀ tí í ṣe pé tólówó bá ń sọ̀rọ̀ àwọn ènìyàn á máa latí wọn á fẹ́ gbọ́n tólówó ń sọ. Ó wá fi kan bẹ́ẹ̀ ó ní poor man, ó ní ó wá di ẹnu ẹ̀ kókókó tí jẹ́ wípé àfikọ́ mọ tálíkà àfikọ́ panu ẹ̀dẹ́. Kódà olówó bá àfọwọ́ lágbà lójú kó panu ẹ̀dẹ́ ni o, torí pé àwọn ènìyàn ò fi ní fẹ́ gbọ́ ìtọ̀mọ tálíkà ń sọ. Ó tún kọ nǹkan kan, mò ń bọ̀ náà. Ó tún kọ ọ̀rọ̀ kan, ó ní kò sí alágbára tó Ọlọ́run, tí jẹ́ wípé Ọlọ́run ní gbogbo alágbára. Yálà ó jẹ̀bi tàbí ó jàre, Ọlọ́run ó tún dá. Bí èèyàn ò bá dá, bí ó bá dáadáa, tí èèyàn bá dá tí ó bá dáadáa, Ọlọ́run ó padà tún dá. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè rò tí yín? Ẹ share fídíò, ẹ subscribe. Sẹ́yìn ò lérò pé àáfàá Súnà Alágbọ̀n, sẹ́yìn ò lérò pé inú gbàgà